Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú àṣálẹ́. Ilé ìta bá ti bá níbẹ̀ ni. Mo kí gbogbo ọmọ bíbí ilẹ̀ Yorùbá, gbogbo ọmọ ọkọ ilẹ̀ Yorùbá, orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá pátápátá ni mo kí. Orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá àti àwọn ọmọ bíbí ibẹ̀ àti àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá, mo kí gbogbo yín. Mo gbàdúrà lágbára lọ́wọ́ Ọlọ́run, gbogbo wa la máa ṣe rere. Mo wá kí gbogbo àwa Christians na Muslims and traditional expression tó ń sọ̀rọ̀ sókè tá a láǹfààní láti sọ̀rọ̀ lórí afẹ́fẹ́. Bẹ́ẹ̀ kẹ́dẹ̀ ní gbogbo all bloggers in and out pátápátá, gbogbo bloggers pátápátá tó jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá tó wà outside àtàwọn tó wà nílé tọ́jú ọmọ ilẹ̀ Yorùbá ni o, gbogbo yín pátápátá ni mo kí. Nítorí gbogbo wa yẹn àwọn ọmọ ilẹ̀ Yorùbá ní fídíò yìí, ní pàtàkì jù gbogbo àwa sọ̀rọ̀ sókè pátápátá, gbogbo wa pátápátá. Mo bẹ̀ gbogbo wa pátá, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi etí Yorùbá, ẹ jẹ́ ká fi gbọ́ fídíò yìí dáadáa. Mi ò wá láti abuse anybody, bẹ́ẹ̀ sì ni mi ò wá láti dárúkọ ẹnikẹ́ni. Ọlọ́gbọ́n ni yóò kíyèsí ní òwe Yorùbá wí. Ó ní ṣùgbọ́n aṣiwèrè kò ní kà sí. Ọlọ́gbọ́n nìkan ló máa kíyèsí, ṣùgbọ́n aṣiwèrè kò ní kà sí rárá. Ká má bàa wá dàbí aṣiwèrè, òun ni fídíò yìí ṣe jáde. Mo wá rọ gbogbo wa pátápátá, ẹ jẹ́ ká wo ibi tí àṣìṣe wa wà, ẹ jẹ́ ká ṣe àtúnṣe. Àìfi ọ̀wọ̀ fún àgbà ni ò jẹ́ kí ayé ogún. Bíbélì gan sọ wípé ó ní bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ nìkan kọ́ o, àti gbogbo àwọn tó bá jù ọ́ lọ. Bẹ́ẹ̀ sì ni àwọn tí gbogbo ènìyàn bá fi ọwọ́ sowọ́pọ̀ tí wọ́n gbé sí orí àga àṣẹ, ó lè mọ́ tó ní lọ́jọ́ orí, ṣùgbọ́n a ti gbé sípò bàbá, a ti gbé sí ipò olórí, a ti gbé sí ipò olórí. Tírú ẹni bẹ́ẹ̀ bá wá ń ṣe àṣìṣe tó ń ṣe mistake, àwọn àgbà kan wà tó lè bá àwọn àgbà tó ń ṣe láńgbáláńgbá wíjọ́. Àwọn kan ní afọbajẹ, àwọn kan ní ẹgbẹ́ lọ́balọ́ba, àwọn kan wà ẹgbẹ́ àgbàgbàgbà, òun ni wọ́n wà tí wọ́n dúró ní ipò mọ̀jẹ̀ kó bàjẹ́. Wọ́n ní àgbà kì í wà lọ́jà kí orí ọmọ tuntun kí ó wọ́wé, kò ṣeé ṣe. Àgbà tẹ̀sí ń wò ó ní kì í tán lórílẹ̀ láé. Àgbà kì í tán lórílẹ̀ o, kò sí bó ṣe fẹ́ jẹ́, àgbà sì máa kù lórílẹ̀. Àwọn àgbà tó wà lórílẹ̀ yìí, tó kù sórílẹ̀ yìí, nítorí àwọn àgbà tó ń ṣe láńgbáláńgbá ń ní Ọlọ́run ṣe fi ààyè sílẹ̀ fún àwọn àgbààgbà tó ṣẹ́kù lórílẹ̀ yẹn, nítorí àwọn tó ń ṣe láńgbáláńgbá ni. Mi ò rí ọjọ́ kan tí àwọn Haúsá tí wọ́n wá sí orí social media tí Haúsá sọ wípé tí wọ́n sọ ọ̀rọ̀ bí ìbọn, bí idà, bí àdá, bí ọgbẹ́ tí wọ́n sọ sí àwọn olórí wọn, pàápàá àwọn ọba. Bẹ́ẹ̀ sì ni mi ò tí ì rí o, bóyá mi ni mi ò rí o. Ìgbà tí Ìgbò wá sórí afẹ́fẹ́, táwọn Ìgbò tí wọ́n ń sọ ọ̀rọ̀ burúkú, ọ̀rọ̀ bí ikú, ọ̀rọ̀ bí ìdà tí wọ́n ń sọ sí àwọn olórí wọn láwọn Ìgbò, mi ò tí ì bá wọn pàdé kán wá occupy orí afẹ́fẹ́ kán máa sọ̀rọ̀ burúkú sí àwọn olórí wọn, àwọn ọba wọn, tàbí àwọn Haúsá kan máa sọ̀rọ̀ sáwọn sẹ́ríkì, gbogbo àwọn sẹ́ríkì wọn yẹn kan máa sọ̀rọ̀ sí. Àwọn aláìdádẹ̀pọ̀ nínú àwọn ọba wọn, ó wà nínú àwọn olórí wọn, aláìdá wà nínú àwọn adarí wọn gbogbo. Ṣùgbọ́n àárín ara wọn ni wọ́n ti ń ṣe ìṣàkóso ohun tí ò dáa láàrin wọn, wọ́n mọ̀ bọ́n ṣe ń ṣe láàrin wọn. Bẹ́ẹ̀ sì ni àwọn Haúsá náà wọ́n mọ̀ bí wọ́n ṣe ń ṣe, báwọn Haúsá náà ṣe ń ṣe láàrin ara wọn. Ṣé wá ra wa Yorùbá yìí, mi ò mọ̀, àdẹ̀ká sí ni
a ò dẹ̀ mọ̀ láìdáa ni a mọ̀ láìdáa o. Yorùbá náà ló pòwe àwọn ló kòwe pé tí ẹgbẹ́ ẹni tàbọ̀rẹ̀ ẹni bá ti ń jẹ kòkòrò móbì tá a bá ti wí fún wọn ní wùrù ẹrẹ rẹ ò ní jẹ́ ká sùn. òun ló bí fídíò yìí a ti ń jẹ kòkòrò móbì nílẹ̀ Yorùbá. A lè sọ̀rọ̀ sórí afẹ́fẹ́ everybody gbogbo ẹ̀yà wa nílẹ̀ Nàìjíríà wọ́n lè ké sí afẹ́fẹ́ wípé o àfẹ́ nǹkan báyẹn jọ o epo wọn o ebi ń pa wá ọ̀tọ̀ láàrin ọ̀tọ̀ nìyẹn. Láàrin ilẹ̀ Yorùbá tá a bá fẹ́ nǹkan a lè mọ̀ bá a ṣe lè sọ ọ́ bá a ṣe lè fòwe sọ a mọ̀ bá a ṣe lè sọ ọ́. Àgbáyé ni a wà yìí àgbáyé la wà yìí. Àwọn Ìgbò wọ́n fi wá rẹ́rìn ìgbà táwa bá gbé àwọn ọba tiwa tá a gbé wọn sórí afẹ́fẹ́ tá à ń sọ̀rọ̀ burúkú sí wọn. Àwọn Ìgbò wọ́n ti ẹ̀ fast àwọn ọmọ kọ́mẹ́ǹtì ní wọ́n á máa kọ́mẹ́ǹtì burúkú wọ́n á máa kọ́mẹ́ǹtì àwọn èèyàn máa kọ́mẹ́ǹtì. Àwọn ò gbé ọba tiwọn o wọn ò gbé wá o wọn ò gbé wá sórí afẹ́fẹ́ o wọn ò gbé wá o. Ṣùgbọ́n àwa iná ni ọmọ wa máa ń wá bàbá. Ẹ má dẹ̀ gbàgbé wípé ẹni tá a bá wí tá a bàjẹ́ lórí afẹ́fẹ́ lénìí ó lè ṣe ní tó dùn mọ́ni lọ́la tó bá tiẹ̀ wá jẹ́ wípé ojú akátá àwọn ọba yìí ó bá léwó kì í ṣẹnu adìyẹ wa òun ló ti yẹ káyé gbọ́. Ìpàdé àwọn lọ́balọ́ba wà àwọn lọ́balọ́ba wọ́n ní discipline nínú ìpàdé wọn wọ́n ní full discipline nínú ìpàdé wọn. Wọ́n ní ìbára ẹni wí wọ́n mọ̀ bó ṣe ń bára wọn wí. 20 ọdún 30 ọdún tá a ti ń yẹ̀yẹ́ wọn lórí afẹ́fẹ́ so ó mú wọn kúrò láàfin ni ó sì wọn kúrò láàfin ó yọ wọn kúrò nínú ipò wọn. A kàn ń pariwo ni à ń pariwo lásán ni. Tó bá wá jẹ́ yí pé ń tọ́pọ̀lọpọ̀ bá wá ṣe nínú àwọn ọba yìí àwa bá wá rí tó burú jáì àwọn àgbà kan wà tó lè bá láńgbáláńgbá àgbà àwọn ọba yìí tó lè bá wí kì í sórí afẹ́fẹ́ kì í sáàrin àgbáyé. Tá a bá sọ bẹ́ẹ̀ kò ṣe nǹkan kan o but ìtìjú ni fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá. Kẹ̀ máa useless ọba yín èyíkéyìí ọba yín kì í sọ̀rọ̀ ọba kan o kì í sọ̀rọ̀ ọba méjì kì í ṣe torí ọba kan bóyá ọba abì kan tó ń sọ̀rọ̀ ọba tàbí ọba abì kan tó ń sọ̀rọ̀ ọba nìkan no ó pọ̀ gidi ó pọ̀ rẹpẹtẹ tẹ́ pé ẹnu wa social media la fi ń bá wọn wí la fi ń nà wọ́n nípasàn la fi ń nà wọ́n la fi ń gbé àṣírí wọn bọ́ síta eléyìí tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Tá a bá ń sọ̀rọ̀ sí gbogbo ayé ṣe bí ọba ni ọba màá ní arọ́ba fín lọ́ba máa ń pa ẹni tí ó bá rọ́ba fín àwòwó wọn ló máa wó ni so ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹnu wa mọ́ níwọ̀n. Tá a bá rí èyí náà báyìí tó ń ṣe tó kù díẹ̀ káàtó a lè pòwe fún wọn a lè fòwe bá wọn sọ̀rọ̀. Àwọn afabajẹ wọn bẹ́ẹ̀ wọ́n ń lọ sípàdé àwọn lọ́balọ́ba àbọ̀bọ̀ àwọn olówó á lè sọ yí pé àdáṣe ló máa ṣe o òun ò ṣe káwọn yòókù náà dẹ̀ máa wò níran kán máa wò níran tó bá ti ń ṣe tó tẹ̀lú ẹ̀ lọ́rùn táwa bá wá ń sọ yí pé a ò fẹ́ lórí afẹ́fẹ́ nìyẹn kì í ṣe àwọn ọmọ ìlú ẹ̀. So ohun tí ẹnu ń dá sílẹ̀ nílẹ̀ Yorùbá ó burú ẹ wo t'Ògbómọ̀ṣọ́ yìí ohun tí ọba ń dá sílẹ̀ tí ẹnu wa ń dá sílẹ̀ lórí afẹ́fẹ́ ó burú ẹjọ́ ẹ jẹ́ ká adjust ẹjọ́ gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ ẹjọ́ ẹ jẹ́ adjust. Àwa ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni mò ń bá wí o mi ò sọ̀rọ̀ nípa ti àwọn ọmọ àlè èmi ń sọ nípa ti àwọn ọmọ ọkọ tá a jọ jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá tá a fẹ́ kójú ó tì wá. A dẹ̀ ń pariwo Yorùbá nation lójoojúmọ́ Yorùbá nation gan tẹ̀rẹ̀dẹ̀ níyì ẹ mọ̀ yìí pé ó ní àtakò púpọ̀. So àwa gangan fúnra wa ẹ jẹ́ ká ṣe nǹkan tó jẹ́ yìí pé yóò mú kí Yorùbá nation gan kọ́lọ́run ó fọwọ́ sí fún wa tí ó mú kí Yorùbá nation kọ́lọ́run ó fọwọ́ sí fún wa
ìsọ̀rọ̀ wa sí àwọn adarí wa ó ti le jù. Tádarí bá ṣe nǹkan tí ò dáa, àwọn àgbà wà, àwọn kan wà tó jẹ́ pé a lè sọ̀rọ̀ fún, àwọn kan wà tó jẹ́ pé a lè bá sọ̀rọ̀, kì í ṣe láti yẹ̀yẹ́ wọn rárá. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Tó bá wá jẹ́ pé tí mo sọ yìí, fídíò yìí ó ti múnú bí yín, ẹ má bínú, ẹ má dẹ̀ bínú, ẹ má bínú. Òtítọ́ korò ó ju jogbo lọ. Bó ti wá wù kí òtítọ́ korò tó, ẹ jẹ́ á gbìyànjú àti jẹ́ àti gbémì. Ẹ má jẹ́ àtorí ní tá a fẹ́ jẹ, ẹ má jẹ́ kó ba tí a fẹ́ jẹ́ nílẹ̀ Yorùbá, ẹ má jẹ́ ó bàjẹ́. Ẹ má jẹ́ kí a fi òtítọ́ ká fi pamọ́ tàbí ká jókòó lé òtítọ́ kó jẹ́ pé dídùn la máa wá. Ẹ má jẹ́ àtorí pé mo fẹ́ owó, torí ní tá a fẹ́ dà, torí owó tá à ń retí ká máa sọ ọ̀rọ̀ tó ká máa sọ ọ̀rọ̀ tí ò ní òtítọ́ nínú, ká ba òtítọ́ jẹ́, ká torí nǹkan tá a nílò, nǹkan tá a fẹ́ jẹ, ká gbé òtítọ́ ká gbé sọnù. Ẹ má bínú. Tó bá ti wá bí yín nínú lọ́nà kan, ṣàṣẹmọ̀ pa kálòlò ni mí, mi ò mọ̀ ọ̀rọ̀ sọ tàbí tí ìgbékalẹ̀ mi tó bá bí yín nínú, ẹ wò ó, ẹ dábọ̀, òṣùbà mi rèé o, òṣùbà mi rèé, òṣùbà mi rèé. Ṣùgbọ́n mo gbàdúrà pé ẹnu ò ní pa wá, kò ní pa ẹnikẹ́ni, ẹnu ò ní pa wá, ẹnu ò ní pa ẹnikẹ́ni, yóò dára fún wa. Orúkọ mi ò yàtọ̀ o, èmi náà ni Teju's Glorious TV. Good day to you all. Ẹ ṣé.